ìkẹ́ àtọ́là tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ kó lọ bẹ́yàn lólùfẹ́ wa gbogbo ẹni tó ń wo Àjíàrà TV. ẹ ṣeun ẹ kú tẹ́tí sí abala ìdọ̀kìrò ìyẹn náà lẹ́gbọ́n níléeṣẹ́ Sweet 107.1 FM nílùú Abẹ́òkúta music olúwa tó sì lórúkọ tèmi ọ̀hún Àjíàrà Màlífà àgbọ̀ màbíwọ̀n. ẹ ti mọ̀ pé bàbá ti débi iṣẹ́ báyìí ká ṣe ni àwa ti débi iṣẹ́ tiwa báyìí láti fún yín ní àǹfààní láti gbọ́ àwọn ìròyìn eléyìí tó jáde lénìí gẹ́gẹ́ bí ẹ ti máa ń gbọ́ ní gbogbo ìgbà wípé lórí ẹ̀dọ̀kì ìròyìn náà láti máa ń fún yín ní àwọn ìròyìn tẹ́ máa kọ́kọ́ ní àǹfààní láti gbọ́ àti dé o Adéwálé Elégbèdé Wálé Kádàrá lórúkọ tọ̀dọ̀ mi. ó yá jẹ́ ń bẹ̀rẹ̀ lápá ọ̀dọ̀ tèmi níbi tí ìròyìn eléyìí ti ń sọ wípé a ní láti ṣe àtúnṣe sí ètò ìlànà ìdìbò eléyìí tí kò kí ń jẹ́ kí àwọn olóyè ẹgbẹ́ kí wọ́n ní àǹfààní láti dìbò fún àwọn olùdíje nínú ẹgbẹ́ òṣèlú wọn gẹ́gẹ́ bí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ṣe sísọ lójú ọ̀rọ̀ yìí wọ́n ní ìbámu pẹ̀lú ìwé òfin ìdìbò orílẹ̀‐èdè Nàìjíríà eléyìí tí kò gba àwọn tí wọ́n jẹ́ àwọn ikọ̀ amúṣẹ́ṣe àwọn alága igbákejì alága àwọn ààrẹ igbákejì ààrẹ àti àwọn akọ̀wé lẹ́ka yòówù gbogbo nínú ẹgbẹ́ òṣèlú láàyè láti dìbò fẹ́ tó jẹ́ adíje dupò wọ́n ní báyìí eléyìí ó kù díẹ̀ káàtó ń túmọ̀ sí wípé wọ́n ń tẹ ẹ̀tọ́ àwọn kan lójúmọ́lẹ̀ léyìí tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n tẹ̀síwájú ìyẹn nígbà tí wọ́n ṣiṣọ́ lójú ọ̀rọ̀ náà wọ́n ní àwọn gba ìjọba àpapọ̀ lámọ̀ràn àwọn sì gbà wọ́n níyànjú láti wípé kí wọ́n wá ètò eléyìí tí wọ́n ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí wípé àwọn tí wọ́n wà nípò wọ̀nyí wọ́n ní àǹfààní láti díje dupò láti dìbò fún adíje dupò wọ́n ní fún ìdí èyí àwọn ń dá lábàá báyìí wípé kí wọ́n tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá kí wọ́n tètè wọ́gilé òfin ti tẹ́lẹ̀ kí wọ́n tún òfin tuntun mìíràn ṣe o láti lè jẹ́ kí àwọn tí wọ́n wà lẹ́ka tá a ti dárúkọ yìí kí wọ́n lè lórí ọ̀fẹ́ láti máa dìbò fún àwọn olùdíje ilé tó bá wá látinú ẹgbẹ́ òṣèlú wọn. wọ́n wá tẹ̀síwájú lónìí ọjọ́ ìṣẹ́gun Tuesday yẹn nílé ìgbìmọ̀ aṣòfin àgbà níbi tí wọ́n ti ń buwọ́ lu àbádòfin náà wípé àní ní báyìí ẹ jẹ́ kí gbogbo àwọn tí wọ́n wà ní ẹ̀ka ilé yìí tí wọ́n lẹ́tọ̀ọ́ láti díje fún adíje dupò kí wọ́n bẹ̀rẹ̀ sí ní lẹ́tọ̀ọ́ láti díje dupò àti ní láti tètè wá ìyanjú sílẹ̀ kó tó di wípé ìdìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú gbogbo yóò bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀ ìròyìn yìí ju báyìí lọ tó bá di lójúmọ̀ọ́lá lórí àjìmọ̀nà ẹ ó gbọ́ síwájú sí i. eléyìí tí màá kọ́kọ́ nawọ́ mú nínú ìròyìn ẹ̀dọ̀kì tìrọ̀lẹ́ ní leléyìí tó ń sọ pé fún ìpalẹ̀mọ́ ètò ìdìbò ọdún 2023 Ọ̀ṣínbàjò balẹ̀ gùdẹ̀ sí ìpínlẹ̀ Bauchi láti farahàn sí àwọn ará ìpínlẹ̀ náà ó sì tún ṣe àbẹ̀wò sí ojú orí Tafawa Balewa igbákejì ààrẹ lórílẹ̀‐èdè yìí tó tún jẹ́ adíje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ìyẹn ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ló ti balẹ̀ gùdẹ̀ sí ìpínlẹ̀ Bauchi báyìí láti farahàn fún àwọn ará ìpínlẹ̀ Bauchi náà fún ìpalẹ̀mọ́ ètò ìdìbò ọdún 2023 ní nǹkan bíi aago 10 àárọ̀ kọjá 20 ìṣẹ́jú ìyẹn 10:20 AM lẹ́ni ọjọ́ ìṣẹ́gun Tuesday ní Ọ̀ṣínbàjò balẹ̀ sí pápákọ̀ òfurufú ti ìpínlẹ̀ Bauchi ó yọjú sí emir àti Bauchi láàfin ẹ̀ ìyẹn Alhaji Rilwanu Sulaiman Adamu bẹ́ẹ̀ náà ló tún ṣe àbẹ̀wò sí ojú orí ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ olóòtú ìjọba lórílẹ̀‐èdè yìí ìyẹn olóògbé Abubakar Tafawa Balewa bákan náà ní Ọ̀ṣínbàjò yóò máa ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Bauchi náà ní gbọ̀ngàn ayẹyẹ ti Aziba ní ìpínlẹ̀ Bauchi ẹ̀kúnrẹ́rẹ́ bó bá ṣe jẹ́ ẹ ó máa gbọ́ lájìmúná láàárọ̀ la. ààrẹ Muhammadu Buhari nílò kí a fi kún sáàrẹ olórí ipò gẹ́gẹ́ bí ààrẹ ta ló ń sọ eléyìí ẹnìkan tí ó ti jẹ́ aṣòfin àgbà òun ló ń sọ eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Robert Clark ìyẹn níbi tí wọ́n ní ó ti ń ṣọ́ lójú ọ̀rọ̀ kan lólùlú lẹ́wà l'Àbújá níbẹ̀ ló ti sọ eléyìí wípé ó ní ìgbà díẹ̀ péré ló kù o láti ṣe ìpolongo ìbò fún ọdún 2023 léyìí tí ó máa jẹ́ kí ààrẹ kó má ráàyè láti ṣe ohunkóhun lórílẹ̀‐èdè Nàìjíríà ó wá tẹ̀síwájú ní pàápàá jùlọ tó bá ti dìgbà tí ọ̀rọ̀ ètò ìdìbò àbí ìpolongo tó ti ń bọ̀ onílọ́rọ̀ ọ̀rọ̀ àìsí ètò ààbò ilé tó fẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà a nílò láti fún ààrẹ bí oṣù 6 sí láti lò lórí ipò rẹ̀ ó tẹ̀síwájú ní òun sọ eléyìí ní ìbámu pẹ̀lú ìwé òfin orílẹ̀‐èdè Nàìjíríà wípé ó fi àyè gba ààrẹ láti lo oṣù 6 sí o ìyẹn lẹ́yìn tó bá yẹ kó ti gbé ipò lẹ̀ ó ní ìdí ni wípé ìdí tí wọ́n ṣe ń ṣe lẹ́yìn ni wípé tórílẹ̀-èdè míì tí kò bá ní àǹfààní láti wà bó ṣe yẹ kó wà tó ń túmọ̀ sí wípé bóyá bí wàhálà bó ṣe ń ṣẹ̀ láwọn apá ibìkan lórílẹ̀-èdè Nàìjíríà
ó ní fún ìdí èyí ààrẹ lè lo ọwọ́ agbára láti má jẹ́ kí ètò ìdìbò kó wà láti má jẹ́ kétò ìdìbò kó wáyé. Ó ní ìdí rèé tí mo ṣe ń sọ wípé ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà Muhammadu Buhari ó nílò láti lo ó kéré tán oṣù 6 sí i léyìí tó lè jẹ́ kó má jẹ́ kí ìdìbò kó wáyé ìyẹn ní ọdún 2023. Ó nítorí wípé tá a bá wò ó ní ọ̀rọ̀ ìjínigbé àti ètò àìsí ètò ààbò tó fi ẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní kò kí ń ṣe nǹkan tá gbọ́dọ̀ fi sílẹ̀ ká sọ wípé a fẹ́ máa ṣe ìpolongo ìbò àbí a fẹ́ bẹ̀rẹ̀ sí ní dìbò lórílẹ̀‐èdè yìí. Ó ní mo tún sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà tí ipò tí ètò ààbò tí ò bá ti ní ipò eléyìí tó yẹ kó wà ó ní ààrẹ tó wà lórí ipò lẹ́tọ̀ọ́ láti fún oṣù 6 kún sáà rẹ̀. Ìròyìn yìí náà tó bá jáde ẹ ó gbọ́ lójúmọ́ ọ̀la. Kálú ti fà sẹ́yìn kúrò pé òun ò díje dupò ààrẹ mọ́ o bẹ́ẹ̀ ló ń kí Lawan kú oríire fún dídarapọ̀ mọ́ àwọn adíje dupò ààrẹ náà. Àkójànú nílé ìgbìmọ̀ asòfin àgbà yẹn Orji Uzor Kalu ló ti kí olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè yìí ìyẹn Ahmad Lawan kú oríire báyìí fún bí ó ṣe darapọ̀ mọ́ àwọn adíje dupò ààrẹ ìyẹn lórílẹ̀‐èdè yìí o nígbà tí Orji Uzor Kalu tó ń kéde fún ààrẹ wípé òun ò mọ̀ díje dupò ààrẹ mọ́ kàkà kí òun tún díje dupò ààrẹ náà òun yóò kúkú padà sí ipò asòfin àgbà ni o. Orji sọ pé àparò kan ò gbọ́dọ̀ gun orí èbè kó wá gbìyànjú láti ga ju àparò ẹgbẹ́ rẹ̀ lọ o. Ètò náà gbọ́dọ̀ wà ní dọ́gbadọ́gba nítorí àwọn apá ibi méjì tó yẹ kí a fi àyè sílẹ̀ fún láti ṣe ipò ààrẹ ní ọdún 2023 náà òun ni apá gúúsù ìlà oòrùn àti àríwá ìlà oòrùn léyìí tí wọn ò tí ì ní àǹfààní láti ṣe ààrẹ rárá lórílẹ̀‐èdè yìí tẹ́lẹ̀ rí o. Orji sọ pé nǹkan kan ṣo tó lè mú òun díje dupò ààrẹ náà ni bí ẹgbẹ́ òṣèlú APC bá lè yọ̀ǹda ipò ààrẹ náà sí apá gúúsù ìlà oòrùn lórílẹ̀‐èdè yìí ìgbà yẹn gan lòun yóò tó jáde dupò ààrẹ o. ẹ wò bí ò bá síbẹ̀ ẹ wò ẹ jẹ́ kóun ó kúkú padà sí aṣòfin àgbà eléyìí tí òun wà náà ẹ ó máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ tó bá di láàárọ̀ ọ̀la ní àjímú náà. ẹ ṣeun ẹ kú tẹ́tí sí wa abala ìdọ̀kí ìròyìn yẹn náà lẹ́ ń gbọ́ níléeṣẹ́ Sweet 107.1 FM nílùú Abẹ́òkúta. Ìròyìn lẹ́yìn ló ń sọ wípé aṣòfin Kọ́lá Balógun ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. Aṣòfin tó ṣojú ẹkùn ìdìbò gúúsù Ọ̀yọ́ ẹni tó jẹ́ àbúrò Olúbàdàn yẹn Ọba Lékan Balógun ẹni tó jẹ́ aṣòfin eléyìí tí wọ́n ní ó ń ṣojú ní ẹkùn ìdìbò gúúsù Ọ̀yọ́ látinú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2019. Aṣòfin náà la gbọ́ wípé ó ti kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ o látàrí wípé wọ́n ní gómìnà Ṣèyí Mákindé ti fi ìwé ìdíje eléyìí tá a mọ̀ sí tíkẹ́ẹ̀tì sí ẹkùn ìdìbò gúúsù Ọ̀yọ́ fún ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Joseph Tigbe. Wọ́n ní ẹni yìí ló kúrò nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress wá sínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party. Aṣòfin Balógun náà òun náà wá nódà tó bá jẹ́ bẹ́ẹ̀ ni èmi náà kọ̀wé kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP mú lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. Gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú ìròyìn náà wọ́n ní aṣòfin Balógun la gbọ́ wípé ó ti lọ sílé ẹgbẹ́ òṣèlú APC ní Ìbàdàn pẹ̀lú ẹnìkan tó jẹ́ aṣòfin Teslim Fọlárìn láti fi èròǹgbà wọn mọ̀ ìyẹn gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ jáde dupò gómìnà. Ìròyìn yìí ó jù báyìí lọ tó bá di ijọ́ iwájú ẹ ó máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ẹgbẹ́ kan ní apá àríwá lórílẹ̀‐èdè yìí ti fọwọ́ sí wípé kí Timipa Silva kó lọ fún ipò ààrẹ o. Bí àwọn ẹgbẹ́ òṣèlú ṣe ń palẹ̀mọ́ fún ètò ìdìbò abẹ́lé pàápàá sípò ipò ààrẹ àwọn ẹgbẹ́ kan lábẹ́ àbúradà àríwá tí wọ́n ń ṣe àmójútó ètò ìṣèjọba rere ìyẹn Coalition of Ariwa Forum for Good Governance ni wọ́n ti fọwọ́ sí alákòóso fún ọ̀rọ̀ ètò epo bẹtiróòlù lórílẹ̀‐èdè yìí ìyẹn Timipa Silva gẹ́gẹ́ bí ẹni tó kájú ẹ̀ tó kúnjú òṣùwọ̀n láti gbàjọba lọ́wọ́ aláṣẹ Muhammadu Buhari lẹ́yìn tó bá ti kúrò nípò ààrẹ lọ́dún 2023 tí àwọn ẹgbẹ́ yìí sì ń sọ pé àwọn faramọ́ kí ipò ààrẹ náà kó bọ́ sí ọwọ́ apá gúúsù lórílẹ̀‐èdè yìí lẹ́yìn ọdún mẹ́jọ tí aláṣẹ Muhammadu Buhari tó bá ti ṣèjọba tán tí wọ́n sì ń sọ pé kí gbogbo àwọn adíje dupò ààrẹ láti apá àríwá lórílẹ̀‐èdè yìí kí wọ́n ṣèlọ́jọ́kọ̀ náà o kí wọ́n yé da ara wọn láàmú nítorí wípé ipò ààrẹ náà kò tí ì kàn wọ́n tẹ́ ẹ bá ń gbọ́ kò tí ì kàn yín kò tí ì kàn yín ẹ̀yìn apá àríwá gangan ni o. Alámòjútó ẹgbẹ́ Coalition of Ariwa Forum for Good Governance náà
ìyẹn Garuba Yunusa ló buwọ́lu ọ̀rọ̀ náà tí wọ́n fi léde wípé ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Bayelsa ọ̀hún ìyẹn Timipa Silva ló ti fi àpẹẹrẹ rere hàn wípé òun kájú ẹ̀ òun sì kún ojú òṣùwọ̀n láti ṣe ààrẹ orílẹ̀-èdè yìí ní àkókò tó wà nípò gómìnà kó tó di wípé ó bọ́ sí ipò alákòóso eléyìí tó ń ṣe lọ́wọ́ ẹ ó máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ ọ̀la nínú àjímú náà. ìròyìn eléyìí ló ń sọ wípé wọ́n ní ó di dandan ò kí Jonathan kó gba ìwé lọ́wọ́ wa. Ta ló ń sọ bẹ́ẹ̀? ó ní ìdí tí a ṣe fẹ́ kí ààrẹ àná ìyẹn Ebele Jonathan kó padà sí ipò ààrẹ òun ni wípé ó ní í ṣe pẹ̀lú nǹkan kan lè tó jẹ́ pé láìpẹ́ a ó sì sọ lójú rẹ̀. ẹni tó jẹ́ akọ̀wé nínú ẹgbẹ́ kan eléyìí tó jẹ́ ẹgbẹ́ àgbáríjọ ẹgbẹ́ Fúlàní ló ti sọ ọ́ lẹ́yìn wákàtí eléyìí tí wọ́n ní Goodluck Ebele Jonathan ó kọ ìwé ìdíje dupò eléyìí tí àwọn ẹgbẹ́ Fúlàní náà tí wọ́n rà ṣọwọ́ sí láti pé kó jáde wá díje dupò nínú ẹgbẹ́ òṣèlú APC. akọ̀wé ẹgbẹ́ náà ìyẹn ló ti sọ̀rọ̀ ó ní ó dá mi lójú gidi gan wípé Jonathan ò lè fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ láì gba fọ́ọ̀mù ìdíje dupò náà lọ́wọ́ wa. ẹgbẹ́ náà ló jẹ́ apá kan Fúlàní àti àlùmọ́jìrì gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú ọ̀rọ̀ náà. wọ́n ní Àbújá lánàá ni gbogbo wọn tí wọ́n ti kóríjọpọ̀ tí wọ́n dá owó láti lọ ra fọ́ọ̀mù ìdíje dupò fẹ́ni tó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí yẹn Goodluck Ebele Jonathan. wọ́n ní ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn ìròyìn jẹ́ kó yé wa wípé nígbà tó di àṣálẹ́ àná ni Ebele ti ń pariwo pé èmi ò rán yín níṣẹ́ léyìí tẹ́tẹ́rà bọ̀ yóò àti wípé kò sí nínú èròǹgbà mi láti bọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC rárá àti rárá ni. ẹni tó jẹ́ akọ̀wé yìí wá ń fìdí ìròyìn múlẹ̀. ẹni tó jẹ́ agbẹnusọ fún Jonathan wá ń fìdí ìròyìn náà múlẹ̀ wípé ó ní gbogbo ọ̀rọ̀ ilé tó lọ nígboro wípé Jonathan yóò padà sẹ́gbẹ́ òṣèlú APC àti wípé ó fẹ́ gba fọ́ọ̀mù lọ́wọ́ wọn ni. Jonathan ò mọ̀ nǹkan kan nípa fọ́ọ̀mù náà. agbẹnusọ Jonathan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ikechukwu Eze ìyẹn ló fìdí ìròyìn náà múlẹ̀ wípé olóṣù àti lódodo làwọn rí wípé wọ́n mú fọ́ọ̀mù wá láti ẹgbẹ́ kan ilé tí a mọ̀ sí ẹgbẹ́ Fúlàní àti apá kan ẹgbẹ́ Fúlàní àti àlùmọ́jìrì. ó ní ṣùgbọ́n Jonathan ò gba fọ́ọ̀mù náà lọ́wọ́ wọn léyìí tó ń túmọ̀ sí wípé gbangba làṣántà ni Jonathan yóò ṣe tó bá ikú lótú àti lódodo ló fẹ́ díje dupò sí ipò ààrẹ. ó ní ṣùgbọ́n bí ọ̀rọ̀ náà ṣe rí yìí a ò rán ẹnikẹ́ni níṣẹ́ láti ní kó ra fọ́ọ̀mù àbí kó gba fọ́ọ̀mù fún wa. gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ akọ̀wé fún ẹgbẹ́ náà ṣe wá tẹ̀síwájú ó ní gbogbo eléyìí tẹ̀ ń sọ yẹn ẹ kàn ń sọ sápàrà yín láìpẹ́ láì jìnà a mọ̀ wípé Ebele yóò gba fọ́ọ̀mù náà yóò sì padà sí ipò àṣẹ lásọ̀rọ̀. ìròyìn eléyìí tó kàn yìí ló ń sọ pé lórí ọ̀rọ̀ ètò ìdìbò ọdún 2023 ìyàlẹ́nu ńlá gbà ló jẹ́ látàrí bí alága àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè yìí ìyẹn àjọ INEC ṣe kọ̀ láti fi kún ọjọ́ tí àwọn ẹgbẹ́ òṣèlú ń béèrè fún láti fi sún àkókò ètò ìdìbò abẹ́lé síwájú sí i. àwọn ẹgbẹ́ òṣèlú 18 tí wọ́n ní àǹfààní láti fa àwọn adíje kalẹ̀ fún ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2023 ló jẹ́ wípé wọ́n ti béèrè fún àfikún ọjọ́ tó yẹ kí ètò ìdìbò abẹ́lé sípò ààrẹ kó wáyé lórílẹ̀‐èdè yìí síwájú sí o. alága ẹgbẹ́ òṣèlú Action Democratic Party tó tún jẹ́ alága Inter-Party Advisory Council IPAC onímọ̀ ẹ̀rọ Yabagi Yusuf Sani ló fi èròǹgbà láti sún ọjọ́ ètò ìdìbò náà síwájú sí léde lẹ́ni ọjọ́ ìṣẹ́gun Tuesday nípàdé tó wáyé láàrin àwọn àjọ IPAC ọ̀hún àti àjọ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn Independent National Electoral Commission INEC léyìí tí alága àjọ INEC ọ̀hún ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu tó sọ pé kò sí ọ̀rọ̀ sísún ọjọ́ náà síwájú ọjọ́ kẹta oṣù kẹfà ọdún tá a wà nínú rẹ̀ yìí ìyẹn June 3rd 2022 ní ètò ìdìbò abẹ́lé sípò ààrẹ náà ló máa wáyé. yíyẹ̀ kan kò lè yẹ̀ láyéláyé. ìròyìn yẹn ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ ó máa gbọ́ bó bá di láàárọ̀ ọ̀la. káàbọ̀ padà ẹ̀dọ́kì ìròyìn náà ló ṣì ń tẹ̀síwájú níkànnì rédíò Sweet 107.1 FM nílùú Abẹ́òkúta. ó yẹ jẹ́ ìmúròyìn eléyìí náà níbi tí mo ti ń gbọ́ wípé ẹgbẹ́ SANU àti NASU máa ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ẹ̀ka iléeṣẹ́ ọba ilé ètò mójútó ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú ìròyìn wọn ni láti ṣe àfihàn àwọn ọ̀nà eléyìí tí wọ́n fẹ́ kí wọ́n máa gbà láti san owó oṣù àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ eléyìí tí wọ́n ń ṣiṣẹ́ ní tí wọ́n kì í ṣe olùkọ́ fún àwọn òun. wọ́n fìdí ìròyìn múlẹ̀ níbi tí wọ́n ti tẹ̀síwájú ìròyìn láti nígbà tí ẹni tí ó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọba náà yẹn Ben Gog bó ṣe fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ lónìí ọjọ́ ìṣẹ́gun Tuesday. ó ní tá ò bá gbàgbé nígbà kan ló jẹ́ wípé wọ́n ní wọ́n ti sọ ọ̀nà tí wọ́n fẹ́ gbà láti máa san owó fún àwọn òṣìṣẹ́ eléyìí tí ìjọba àpapọ̀
tí wọ́n fi léde nígbà náà kó tó di pé wọ́n kọ̀ jálẹ̀ ìyẹn ọ̀nà tí wọ́n pè ní integrated payroll and personal information system eléyìí tíjọba àpapọ̀ fi léde nígbà yẹn kó tó di wípé ọ̀rọ̀ di fàákàjà o láàárín àwọn àjọ náà àti ìjọba àpapọ̀ kó tó di pé àwọn ani ní báyìí o àti bá wọn wá ọ̀nà míì láti pé kí ìjọba àpapọ̀ kan gbà láti máa san owó wa fún wa nítorí wípé ọ̀rọ̀ tiwa yàtọ̀ sí ọ̀rọ̀ òṣìṣẹ́ ìjọba eléyìí tí tó jẹ́ wípé bọ́ bá ń ṣiṣẹ́ níbìkan náà ni wọ́n ti lórí ọ̀fẹ́ láti ṣiṣẹ́ gèrègè orí ṣùgbọ́n ní báyìí a ti fẹ́ wá ìyanjú sí ìdí rèé tá a ṣe sọ wípé a fẹ́ ṣe ìpàdé pọ̀ pẹ̀lú wọn àti pé alákòóso yẹn àdàmú láti jókòó wípé à ń bọ̀ o láti wá ṣe ìpàdé pẹ̀lú wọn kọ́rọ̀ náà kó lè tètè yọrí dáadáa. a ò gba àwọn èèyàn kankan síṣẹ́ lákòókò yìí o àjọ CAC tí wọ́n ń fi òǹtẹ̀lù àwọn iléeṣẹ́ lórílẹ̀‐èdè yìí ni wọ́n ké tantan bẹ́ẹ̀ síta àjọ tó ń buwọ́lu àwọn iléeṣẹ́ lórílẹ̀‐èdè yìí ìyẹn Corporate Affairs Commission CAC ni wọ́n ti gba gbogbo àwọn èèyàn nímọ̀ràn báyìí wípé kí wọ́n má tẹ̀lé àwọn ìròyìn ayédèrú kan eléyìí tó ń lọ nígboro káàkiri báyìí wípé àjọ CAC náà wọ́n ń gba àwọn èèyàn síṣẹ́ pàápàá eléyìí tó ń jà rìnrìn káàkiri orí ẹ̀rọ ayélujára olórí ètò ìkéde ní àjọ CAC ọ̀hún ọ̀gbẹ́ni Rasheed Mahe ló fi eléyìí síta báyìí lẹ́ni ọjọ́ ìṣẹ́gun Tuesday láti Àbújá. Rasheed sọ pé tí ẹnìkan bá sọ fún yín wípé àjọ CAC náà wọ́n ń gba àwọn èèyàn síṣẹ́ lákòókò yìí èrò ẹni bẹ́ẹ̀ ó fẹ́ gbà yín ni o ìròyìn ẹlẹ́jẹ̀ gbà ni àti ìgbésẹ̀ láti lu àwọn èèyàn ní jìbìtì nítorí àjọ CAC wọn ò gbàyàn kankan síṣẹ́ lákòókò yìí bí àjọ CAC bá ti ṣetán tí wọ́n fẹ́ gba àwọn èèyàn síṣẹ́ gbogbo èèyàn pátápátá náà ni wọ́n máa mọ̀ pé wọ́n fẹ́ gba àwọn èèyàn síṣẹ́ kì í ṣe ọ̀nà ayédèrú láti lu àwọn èèyàn ní jìbìtì ni wọ́n máa gbà fi gba àwọn èèyàn síṣẹ́ o ẹ má jẹ́ kí wọ́n gbà yín o àjọ CAC náà ni wọ́n kúkú ń ké tantan bẹ́ẹ̀ síta ẹ ó máa gbọ́ dáadáa láàárọ̀ la o. iléeṣẹ́ ọlọ́pàá ti rọ́wọ́ tó àwọn mẹ́rin tí wọ́n jẹ́ òṣìṣẹ́ nílé ẹ̀kọ́ Chrisland lórí ọ̀rọ̀ ilé tí wọ́n sọ wípé wọ́n ní wọ́n fẹ́ dáwọ́ bo ìwà ìbàjẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ti ní àwọn ti rọ́wọ́ tó òṣìṣẹ́ mẹ́rin tó jẹ́ òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ Chrisland o lórí pé wọ́n ní wọ́n fi ọwọ́ bo ìwà ìbàjẹ́ àti wípé wọ́n fẹ́ da àlàáfíà ìlú láàmú wọ́n ní eléyìí tó ṣẹ̀ láàrin àwọn akẹ́kọ̀ọ́ yẹn níbi tí wọ́n ti ní wọ́n lọ sókè òkun láti lọ ṣe àwọn eléyìí tí wọ́n ń pè ní àwọn excursion kan gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ lónìí ọjọ́ ìṣẹ́gun Tuesday ni a gbọ́ pé wọ́n ní ilé ẹjọ́ májísírèètì ní Yàbá ló ti ka ẹ̀sùn méjì fún àwọn tí wọ́n jẹ́ olùkọ́ nílé ẹ̀kọ́ náà wọ́n ní àkọ́kọ́ ni wípé wọ́n ń gbìyànjú láti da àlàáfíà ìlú láàmú wọ́n sì ń fi ọwọ́ bo ìwà ìbàjẹ́ wọ́n ní fún ìdí èyí wọ́n ti ní àwọn olùkọ́ mẹ́rin náà ni wọ́n ti ní wọ́n wà níwájú adájọ́ èyí tí orúkọ wọn jẹ́ Ọládọ̀tun Sótúndé Ẹlẹ́ṣọ́ Tajudeen Rọ́dà Ọláònípẹ̀kun àti Ajíbóyè Ahmed nìròyìn náà sọ wípé wọ́n ní wọ́n ti káwọ́ sẹ́yìn báyìí níbi tí wọ́n ti ń jẹ́jọ́ wọn tí ròyìn eléyìí náà bá jáde lójúmọ́ ọ̀la ẹ ó gbọ́ kí ni adájọ́ kí ló dáa fún wọn. àwọn ọlọ́pàá kọlu ibùbá àwọn agbésùnmọ̀mí ní ìpínlẹ̀ Niger wọ́n sì gba àwọn èèyàn 15 sílẹ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Niger ni wọ́n ti kọlu ibùbá àwọn agbésùnmọ̀mí kan ní abúlé Jẹ̀lákò níjọba ìbílẹ̀ Rafi ní ìpínlẹ̀ Niger ọ̀hún agbẹnusọ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Wasiu Abiodun ló jẹ́ kí eléyìí di mímọ̀ bẹ́ẹ̀ ní Minna lẹ́ni ọjọ́ ìṣẹ́gun Tuesday tó sì jẹ́ kó di mímọ̀ yìí pé nígbà tí àwọn ọlọ́pàá náà tí wọ́n kọlu ibùbá àwọn agbésùnmọ̀mí ọ̀hún kódà ńṣe ni wọ́n kọjú ìbọn síra wọn takotako kó tó di wípé àwọn agbésùnmọ̀mí ọ̀hún wọ́n ráàyè sá lọ o tí àwọn ọlọ́pàá yìí tí wọ́n sì fi gba àwọn èèyàn 15 sílẹ̀ kúrò ní ọwọ́ àwọn agbésùnmọ̀mí ọ̀hún eléyìí tó jẹ́ pé wọ́n ti kó àwọn èèyàn yìí láti bí ọdún tó kọjá ni wọ́n ti kó nú àwọn èèyàn yìí tí wọ́n sì kó wọn wọ títí di àná ni wọ́n fi kọlu àwọn èèyàn tí wọ́n fi kó wọn o ìròyìn yẹn ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ ó máa gbọ́ dáadáa lẹ́kùnrẹ́rẹ́ bó bá di láàárọ̀ ọ̀la. ṣé ń palẹ̀mọ́ wípé à ń kúrò ní abala ti ẹ̀dọ̀kẹ́ lórí ètò Ayé Kò Tọ́ ká máa fi yẹn ká máa fi kí ẹni tó jẹ́ alága wa pèdèpèdè ní ìpínlẹ̀ Ògùn Comrade Olúfẹ́mi Omilani èní gángan láyé ọjọ́ ìbí ó kó àṣeyẹ ní o àṣeyí ṣàmọ́dún lágbára lọ́wọ́ Ọlọ́run ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé
Adéwálé Elégbèdé Wálé Kádàrá lórúkọ tọ̀rọ̀ mi. Ìpàdé wa ayọ̀ ni o. Riziki Olúwatósìn lórúkọ tèmi o. Ájì Ara Màlífà àgbọ́ màbíọ́yà kẹsàn-án balẹ̀ jẹ́ ló ń sọ wípé ayé kò tó tẹ̀ síwájú. Èmi mò ń sọ fún yín pé ẹjẹ́ á máa wo Ájì Ara Màlífà TV ní gbogbo ọjọ́ ní gbogbo ìgbà bẹ́ẹ̀ bá ti ń wò ẹ máa tún bá wa share ẹ̀.